ó lè kéré lọ́jọ́ orí ṣùgbọ́n kò kéré nínú ayé o, nítorí pé ọba lọba ó máa jẹ́, nítorí pé ọba sì bá lórí ohun gbogbo. Ẹ má rí fín o, kì í ṣe ní àrífín rárá o, ẹni àpọ́nlé ni. Ta ló sọ eléyìí? Ààfin Àwùjalẹ̀ Òjìmẹ̀tì lókè lósè nípínlẹ̀ Ondo ni wọ́n máa ti pariwo síta o, wọ́n ti pariwo, wọ́n ti sọ̀rọ̀ sókè, wọ́n ti pagi ìkìlọ̀ fún gbogbo ènìyàn lórí ohun tó ṣàpèjúwe gẹ́gẹ́ bí ọ̀nà àìní àpọ́nlé eléyìí tí wọ́n fi ń pe ọba Olóyèdé Adékọ̀yà Akíngbárí kejì, ìyún ọba tó jẹ́ ẹni ọdún 22. Nínú àtẹ̀jáde tí ààfin náà fi léde lánàá òde yìí, olórí àwọn òṣìṣẹ́ sí ọba náà, ìyún ọmọọba Adéfẹ́mi Ọlọ́runfẹ́mi, òun náà ló ṣàlàyé pé àwọn ènìyàn gbọ́dọ̀ máa pọ́n ọba náà lé ní o ní gbogbo ìgbà. Bákan náà ni ó sọ di mímọ̀ pé àwọn kò ní tẹ́wọ́ gba àrífín látọwọ́ ẹnikẹ́ni o. Gẹ́gẹ́ bí ó ṣe sọ, ó ní àwọn ènìyàn kan náà ni wọ́n ń pe ọba ní bro, eléyìí tó túmọ̀ sí ẹ̀gbọ́n tàbí blood, ìyún ẹ̀jẹ̀. Ó ní lóòótọ́ ọba yìí náà ló jẹ́ ọba tó kéré jù lọ́jọ́ orí nílẹ̀ Yorùbá, ṣùgbọ́n eléyìí kò fún ẹnikẹ́ni láàyè o, kò sì fún ẹnikẹ́ni láǹfààní láti máa rí ọba náà fín. Ó ní ṣíṣàpèjúwe ọba náà gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n tàbí ẹ̀jẹ̀ náà ni kò ní jẹ́ ìtẹ́wọ́gbà o látọwọ́ ẹnikẹ́ni.